Emmanuel oyè ABC Gwodu Akànfẹ́ ọmọye tún jí kú èdú olówó orí ọkọ̀ Bùsáyọ̀ òkú ọdún òkú èdú lónìí ló fọdún kọ́dún rẹ̀ nílé ayé mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó jò rọdún ó fọdún kọ́dún nílé ayé ó fọdún kọ́dún nílé ayé èrò ẹ bá mi kọ́ mọ́ wọn nílùú kì í ṣe ó tó fọdún kọ́dún nílé ayé. Òkú ọdún òkú èdú Bísí Oyètúnjí òkú ọdún òkú ọdún òkú èdú Bísí Oyètúnjí òkú ọdún adájọ́ ọjọ́ mọ̀mọ́ pé ó Bísí Oyètúnjí òkú ọdún òkú ọdún òkú èdú Bísí Oyètúnjí òkú ọdún ọkọ Bùsáyọ̀ òkú èdú bàbá Bóyèjì òkú ọdún òkú ọdún òkú èdú Bísí Oyètúnjí òkú ọdún bàbá Bóyèjì òkú èdú Bísí Oyètúnjí òkú ọdún bàbá Bámiṣé òkú èdú bàbá sínétọ̀ òkú ọdún òkú ọdún òkú èdú Bísí Oyètúnjí òkú ọdún lómú là ń bí sáyé o lómú là ń bàjánà orò lómú là ń mọ́ fàfà ìdí igi là ń bá eégún òní jáde kó mọ́ ní balẹ̀ ààrẹ ẹkú èmi Abẹ́ní tún gbé kíní ọ̀hún dé lónìí mojúbà lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá ayé aṣẹ̀dá ọ̀run mo ní mo mọ́pẹ́ mi wá mo sì mú yìn mi wá o ọba pátápátá ọlá porogodo ìmọ̀ ọba tó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù tójó mọ̀ fọ́n bí ọmọ èèyàn arúgbó ọjọ́ àdàgbà mọ́ pàròyè ọpẹ́ mi mọ́ re o torí ta ni mo ṣe ń ké Elédùmarè ọba náà mẹ́bí torí oyè Bísí Emmanuel Bísí Manu Àkànfẹ́ ọmọ Oyètúnjí ọmọ yọ̀ọ̀gá ńlá olówó orí ọkọ̀ Bùsáyọ̀ owó bàbá Bóyèjì Aláyìnkẹ́ owó bàbá sínétọ̀ Bísóyè owó bàbá Olúwa Bámiṣé òbò Òzòyè oyè Bísí Oyètúnjí Òdóńgó bàbá ọ̀gá ńlá bàbá Òdóńgó olùdásílẹ̀ Ọlọ́run àgbáyé náà ni mò ń ké sí o ti ṣọdún eléyìí náà àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe jòjò níṣòwò kó mọ̀ lè náà yá kòkòkò làárọ̀ tán lé wọ́n lọ́dọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ Haúsá ọdọọdún làárọ̀ mọ̀bí lórí àtẹ òun ní dẹni àgbégbìn ọmọ bẹ ìran ọbẹ̀ níbẹ̀ sú àtẹ́lẹsẹ̀ àtìmọ́ bẹ́ẹ̀ náwó ayé òní sọ ọ́ di ta wọlé ó ní fọpá tánlẹ̀ ní mùjẹran òun nílùú gbàdí àìsàn oyè Bísí Emmanuel Bísí Manu Àkànfẹ́ ọmọ Oyètúnjí gbéra lẹ̀ òde ìdè ó ti ṣọdún eléyìí náà wá ṣe tẹ̀mí ìtayà tọmọ àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ oyè Bísí Oyin ṣe tiẹ̀ nínú afárá àfìrìmọ̀jọ́ ṣe tiẹ̀ nísàlẹ̀ èrún ṣe tiẹ̀ lókì yàn ó ti ṣọdún eléyìí náà wá ṣe tẹ̀mí ìtayà tọmọ tàìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ má jẹ́ ń fi wà ń wàrà mórógùn kí n má bàa dákòwò lu kí n bọ́ délé bàbá tó bí ọlọ́mọ ilé ọ̀gá ńlá ní kì í ṣiṣẹ́ nílé ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọjẹ ọmọ Àtìbà
ọ̀gá ńlá bàbá òdóńgbò bàbá ọ̀gá ńlá ẹ̀yin lọ mẹ́sìkìtì bò wọ́n o mẹ́bí gbẹ̀yìn ní sìkìtì ìgbẹ̀yìn nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ dúró ń kíka oògùn ọ̀jẹ̀bẹ̀ ọlọ́tí mọ̀bẹ̀ ọlọ́wẹ̀ mẹ́bọ́tí ní sẹ́nu àti òòrò dúró ń kíka oògùn àkùwọ̀ ọjẹ́ ni wọ́n koríki bàbá tó bí ọlọ́mọ gangan ilé ìyá ọ̀gá ńlá ní kìí ni wọ́n gbé bí ọlọ́mọ gangan the producer of Abamoda kẹ́sìn lóró ọlọ́run àgbáyé life on the road ẹ̀kọ́ ojú lọ́nà o ọmọ ìyá ọ̀gá ńlá ní kìí òkú ọdún òkú yẹ̀dú o àṣeyí ṣàmọ́dún ilé ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe kì í sí ṣánilé o ẹ̀yin lọ́mọ kì í ṣì dá langudu ọmọ àdásóbò ọmọ òsomi ọ̀kadòmí ìwẹ̀ ni wọ́n ń koríki bàbá tẹ̀yìn ọmọdé ní gbégbére ni wọ́n ń kíyìn o ìbàrú nìyẹn ọmọ òjòlù ìjàpẹ́ ìbàrú nìyẹn ọmọ òjòlù ìpèrin ajíkíni wogun ọmọ arógun jó ẹ̀yin lọ́mọ arógun yọ ní kìí ṣe o ọmọ ajífọjọ́ gbogbo gbọ́n tí wọ́n ń sọ tọ̀sán dòru ìbàrú nìyẹn ọmọ òjòlù ìjàpẹ́ ọmọdé ní gbégbére ẹ mọ̀ pé ibà kìí gbọ́dọ̀ jẹ́wọ́ gbọ́n èyí tó bá jẹ́wọ́ gbọ́n bàbá rẹ̀ ló mọ̀ jẹ nílé bàbá tó bí yín lọ́mọ láyọ̀ ń kú nìyó ọmọdé ní gbégbére ẹ̀yin lọ́mọ láyọ̀ ń kú àrígàngàn pé ètò ẹjọ́ ìbàrú mo lè tàfètàfè ìbàrú nìyẹn ọmọ òjòlù ìjàpẹ́ ìbàrú nìyẹn ọmọ òjòlù ìpèrin ìyá àbárúkú ni wọ́n lẹ́yìn òmẹ̀kún san bàbá bàrúkú ni wọ́n lẹ́yìn òmàwẹ̀ gbà ìkòkò gbẹ̀gìrì ló fọ́ létí ní bàrú lé lọ́jọ́ ọjọ́ sí i ní gbogbo wọn sùn bíi tòtò ẹ̀kú ìbàrú ọmọ òjòlù kó tó jàpẹ́ ọláyọ̀ ń kó ọmọ akéré wọ̀ gbérin lọ ìbàrú mo lè tàfètàfè ọláyọ̀ ń kú nìyín ọmọ fòṣàbí láyọ̀ ń kú nìyín ọmọdé bí yànhùn ìbàrú nìyín ọmọ òjòlù ìjàpẹ́ ìbàrú mo bó ń lé kọ́ bí ó sùn láyọ̀ ń kú nìyí o wọn pẹ́lẹ́ kúlé títí wọn ní bó pẹ́ bóyá òun agbóńlé lọ ìbàrú mo lè tàfètàfè ẹ̀kú bàrú ọmọ òjòlù kó tó jàpẹ́ aṣọ ló tán lé ní bàbá yín dáwọ̀ bora láyọ̀ ń kú ọmọdé ní gbégbére bójú òtí yín ẹ ti jó lè kágboro olè oníjàgbà kó mọ́ ṣe lójú fìrí o ọmọ àfipáńpẹ́ gbé bàbá ńlá bàbá gbé wìrì ni wọ́n ń koríki bàbá tó bí ọlọ́mọ gangan Bísí Oyètúnjí Bísí mánú mọ́ gbóhùn ẹnu mi láyọ̀ ń kó ọmọdé ní gbégbére ìbàrú mo lè tàfètàfè ìbàrú lológun ti ń jẹ́ o kì í ṣe mọ́mọ́ lológun ti ń jẹ́ nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀kú ìbàrú ọmọ òjòlù kó tó jàpẹ́ ọ̀tún ìbàrú ti mọ́fà àgbèje òsì ìbàrú ti mọ́fà àgbẹ̀ gbèrègbèrè bàrú tí wọ́n bá àpẹ́ndínlógún ẹranko tí bàrú bàtà lọ́fà tí ó bá kú tó bá jọjọ́ dún wọn àwérí lọ bí iṣu ìbàrú mo lè tàfètàfè ìbàrú ọmọ tàfà lé níwájú ẹ̀yin lọ́ máa tàfà lé lẹ́yìn ẹ̀yin lọ́ máa tàfà rékéndé ọmọ sọdẹ bí yànhùn ọmọ òyọrùn ní pọ̀lọ̀pọ̀lọ̀ ìzàn ẹ̀gún ìbàrú ọmọ òjòlù ogójì ọ̀pẹ ni wọ́n ń koríki bàbá tẹ̀yìn Ọ̀yọ́ nílé o Bísí mánú Oyètúnjí mọ́ gbóhùn ẹnu mi èmi labẹ̀ ní Akewi tí wọ́n ń wí èmi labẹ̀ ní Akewi tí wọ́n fẹ́ gbọ́ o èmi nìyẹ̀rú ọyàn tí mo fi hàn mo jàre ọ̀rọ̀ mo di lọ́ọ̀yẹ̀ Ọ̀yọ́ ọmọ Aláàfin Odò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà àkìrọ̀bà fínlálẹ̀ di Ọ̀yọ́ o ó yá ó di láàláfọ̀ ọmọ àjòwú yọkọ̀ lẹ́nu abíkun tọ̀tọ̀ lẹ́yìn pàǹdùkú bí ìṣòro ibi wọ́n ń pé kó lówó gbówó kó ní wọ̀fà fi wọ̀fà lẹ̀ àṣé kò lè bá dìjà kó lè lógun rẹ̀ kábàládé lè rí yẹn níbẹ̀ ni Ọ̀yọ́ ọmọ Aláàfin Odò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà babaláwo ló dífá lọ́jọ́ ọjọ́ sí o.
bá bù ṣe rìnrìn bàbá débilẹ̀ gbéyọ̀ wọn ó ní rẹ̀ gangan láyé wọn ibilẹ̀ gbéyọ̀ wọn làwọn ènìyàn ń dúró sí ibẹ̀ lọ́yọ̀ àkọ́kọ́ kógun ó tó yá níbẹ̀ ogun ló jà lọ́yọ̀ àkọ́kọ́ lọ́jọ́ ọjọ́ sí Ọ̀yọ́ tá a wà lóde tó ní làmọ̀ságọ̀ ọjà lọ́jọ́ ọjọ́ sí ọba ló tún tẹ̀ láyé àtìbá ọba kákàndò adéwìndó sákẹ́kẹ́ adéwìndó fòdúre ìjọba aládé láyà àtàndé ọba jíbè bó ṣe lérí ọba tá a rí tá a kápó lápò ọba tá a rí tá a kọ́fà lọ́fà àkápàtà lórí àpáta ìbẹ̀ǹbẹ̀rún ìmùlẹ̀ lẹ́yìn agbára ọ̀dọ̀ fi ń jà yìí ọ̀jẹ̀ dúró de látàn ọlọ́run àjọ ilé ẹran gangan bàbá níta ní kọrin ewì ilé tẹ́yìn èmi lábẹ́ ní Akewi tí wọ́n ń wí èmi lábẹ́ ní Akewi táyé fẹ́ gbọ́ o èmi nìyẹ̀rú ọ̀yàn tí mo fìràn mo jàre ọ̀rọ̀ wa ti ilé yọ̀.